tó bá ti rí líǹkì yìí sáré rush ẹ̀ ní o because 5 days péré ló kù on September 30 ní click líǹkì yẹn ó máa open á gbé install wá click install yẹn á máa install lọ kó wá click ibi tí mo fọwọ́ sí lókè kó tẹ English á change language yẹn kúrò ní Chinese sí English kó wá fill up gbogbo portal kọ̀ọ̀kan fún registration yẹn tó bá ti fill gbogbo ẹ̀ tán so tó bá ti fill gbogbo kìnìún yẹn tán tẹ ibi tí mo tẹ yẹn màá wá scroll wá sí ìsàlẹ̀ débi tó máa ti rí Nàìjíríà wà click Nàìjíríà yẹn bó ṣe click Nàìjíríà yẹn òun nìyẹn Nàìjíríà wà wá tẹ bọ́ọ̀sì yẹn níbi tí ó ti gbé +234 jáde wà tẹ nọ́mbà tó kù wà yọ 0 bẹ̀rẹ̀ wà yọ kúrò lẹ́yìn yẹn má fọwọ́ kan bí username mi yẹn sún sísàlẹ̀ sún sókè kó dẹ̀ tẹ next fílẹ̀ kó load tó bá ti load tán ó máa gbé ẹ wá sí another portal yìí password mẹ́rin ló béèrè password kan fún login password kan fún withdrawal make sure pé the same password òun ló lò látòkè délẹ̀ fún mẹ́rẹ̀ẹ̀rin ó ti yẹ so that kò ní sí pé o ṣe wá ibì kan ló fẹ́ kiri ibì kan ló rántí nǹkan tó lò mọ́ tó bá dẹ̀ ti fi síbẹ̀ yẹn tán tó ti tẹ̀ ìwọ sún sí òkè nísàlẹ̀ pátápátá yẹn wà á rí nǹkan tó máa tẹ̀ ó ti yẹ wà á rí mbẹ̀ torí gbogbo ẹ̀ náà ni mo ṣe fi àyè lẹ̀ láti máa ṣe lẹ́yìn tó bá ti ṣe yẹn captcha ó wà mbẹ̀ captcha yẹn mean òun ni yẹ́lò yẹn ó mean pé nǹkan tí wọ́n kọ yẹn o gbọ́dọ̀ type ẹ̀ síbi tí ó wà lábẹ́ ẹ̀ tán kọ captcha sábẹ́ yẹn wà á click ẹ̀ ó yẹ ó máa bẹ́tà kó wò ó dáadáa kó má bàa fún ẹ ní ìṣòro láti ṣe ibẹ̀ mo náwó sí yẹn o tó o bá ti rí pé nǹkan tán kọ ó rí dáadáa iwájú ẹ̀ tó kọ sí tó ní arrow yìí mo náwó sí òun ni mo náwó sí ìtẹ ibẹ̀ yẹn á refresh captcha yẹn kó tuntun wò á ti gbé mi wá ó ti yẹ so each one tó bá ti lò tó bá ti lè sọ fún ẹ pé kò correct ó máa change the captcha ó mì pé wàá ṣẹ̀ tún padà lọ fill captcha yẹn again sí yìí tó ṣẹ̀ṣẹ̀ fún ẹ títí tó máa fi register ẹ tó bá dẹ̀ ti register ẹ tán á gbé ẹ wá pé kó login ìwọ kàn fi username ẹ àti password ẹ login á gbé ẹ wá sí page eléyìí nínú page yìí tó bá lọ sí second box nísàlẹ̀ nínú 5 tó wà nísàlẹ̀ yẹn wà á rí pé wọ́n ti fún mi ní $100 USD each ó ti yẹ then àwọn information yìí ló jẹ́ ká mọ̀ pé on the 30 gbẹ̀gẹ̀dẹ̀ máa gbiná nínú business yìí so a rí nínú àwọn information yìí wọ́n ní to open wealth for yourself refer to people kàn share link yẹ wàá copy link yẹ wàá send video ìsáwọn náà káwọn náà wò kó lè yé wọn ó tán o kò jù bẹ́ẹ̀ lọ.